Yorùbá bò wọ́n ní bẹ́lẹ́bí bá ti mọ ẹ̀bi ẹlẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́ o. Ìjọba àpapọ̀ ti fi òpin sí ẹjọ́ ẹ̀sùn tí wọ́n fi kan arábìnrin Comfort Emerson. Mínísítà tó ń rí sí ìrìn-àjò òfurufú lórílẹ̀‐èdè yìí Festus Keyamo ní ó ti kéde síta lónìí Ọjọ́rú pé àwọn ti fi òpin sí ẹjọ́ ọ̀daràn ẹ̀sùn tí wọ́n fi kan arábìnrin Comfort Emerson látàrí ìwà àìtọ́ tó hù níbi pápá òfurufú Ìbọn ní ọjọ́ Àìkú. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ lónìí, Keyamo ló ti sọ pé àwọn ti ṣe ìwádìí lọ́dọ̀ àwọn ọ̀gá àgbà tó wà níbi pápá òfurufú àti àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọn. Keyamo sọ pé gbogbo ẹ̀rí ló ti fi hàn pé arábìnrin Comfort jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án àti pé àwọn òṣìṣẹ́ pápá òfurufú yìí náà ò ṣe dáa tó. Ìdí èyí ni pé gbogbo wọn ni wọn ò jọ pín ìjìyà ẹ̀ṣẹ̀ náà. Mínísítà wí pé pẹ̀lú gbogbo ẹ̀bẹ̀ àwọn ará ìlú àti ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu arábìnrin náà, àwọn ti fi òpin sí ẹjọ́ náà wípé àwọn yóò sì tú Comfort kalẹ̀ nínú àhámọ́ nínú ọ̀sẹ̀ yìí. Keyamo ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ pé àwọn alákòóso ìrìn-àjò òfurufú ti wọ́gi lé ìwé ẹjọ́ tán dá fún Comfort tẹ́lẹ̀ pé kò ní ní àǹfààní àti wọ ọkọ̀ òfurufú mọ́ títí láéláé tí àwọn yóò sì fi ìwé náà síta kí gbogbo ènìyàn lè rí i. Ṣùgbọ́n láìpẹ́ yìí, ilé-ẹjọ́ tó wà ní Ìkẹjà tó fi ìpínlẹ̀ Èkó ṣe ibùjókòó ní agbègbè Ọ̀gbà ni ó ti ní kí Comfort Emerson, arábìnrin tó hùwà àìtọ́ yìí, pé kó máa lọ láyọ̀ àti ní àlàáfíà. Ẹ ṣeun tẹ́ ẹ̀ ń darapọ̀ mọ́ Àtòtàrí Online TV. Etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di ohun tẹ́ ò mọ̀ náwó fún.